mo kí gbogbo wa pé a kú kalẹ̀ bí a ṣe débi láyọ̀ ayọ̀ náà la máa gúnlẹ̀ sílé. Ìjì tó ń jà ní Nàìjíríà yìí kò ní gbé wa lọ o. Gbogbo ibi tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ ná fún Sefiu nítorí àjọ máa pín ní èmi pẹ̀lú ẹ̀ a máa ń dá owó òde ẹ̀ sí méjì ni. Ara pápá ńlá bẹ́ẹ̀ tu òjòjò ní ṣó kó má nájà ẹ̀ owó àtọ̀ máa bá yín gbé o. Gbogbo ẹ̀yin bàbá wa ẹ kú kalẹ̀ ẹ dàgbà ẹ dògbò igun kì í kún kékeré ẹ ní kún kékeré àkàlàmàgbò bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ẹ ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ Ifá kan ní pínpín ni mo pín ẹ̀la ni mo bù yági kàkà mo jílé ni mo fi gbá idẹ mo fi rẹ̀rù wọ̀jọ́ àti jẹyọ̀ oògùn mo pín tapá fún apá mo pín titan fún tan mo ti pín fáwọn tẹ̀tẹ̀ mbùrú wa wọn ló tù Ifẹ̀ igi gbọ́ wọn sunkún ọjọ́ ọ̀tá gbọ́ wọn yake sálẹ̀ odò agbọ̀ngbọ̀n wọn ò lè pọ́n mi gòkè odò adífá fún wọn lóde ọ̀wọ́rán abò fáwọn ọmọ èèyàn ajígbégi wọ̀bí ẹ̀hù igbó ní kéré kó mọ̀ ní ẹni ní àjò ní jìgìtìgbó ti tù ọ́ mọ́mọ́ ẹni la ṣe gbére ìrà wọn kì í díbọ́ kọ̀ǹkọ̀ oyin wọn gbọ́dọ̀ tagbáwèrè pé wọn gbọ́dọ̀ jagun àdì òréré àwọ ayé lódífá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọ àtàn lódífá fún àtàn òréré wọn ò máa wò wọn ò ní rí yín mú ọ ògbólógbò ìrìn ní jí ní fẹyín lẹ́yìn kékeré ọ̀rọ̀ gbọ́dọ̀ ẹ̀fọ̀n ní jí ní fi òwò ẹ̀fọ̀n fèrè ògbólógbò ràwọ̀ ní jí ní fojú kosùn lálẹ́dẹ̀ ọ̀run akéré abẹ́ orúkọ àpékú awẹ̀ máàmù kankan orúkọ àpéwàrùn abọ́lẹ̀ májèsà orúkọ apá àwọn àpèta àmọ́ ayé ò ní rí ẹmú ẹkú náwó bàbá ẹkú gbogbogbà ẹkú ojoojúmọ́ ẹni wọ́wọ́ tì ẹ̀dákun mọ̀ ń jẹja lọ́wọ́ ni a máa ṣe ń ṣókí. ẹ jẹ́ bá fún bá mi alápinni òòṣà àpinni òòṣà fún wọn ní àtẹ́wọ́ one of the intellectual international Nollywood artists. Dean Ambrose is coming out here not only to watch the match between Reigns and Rollins to determine who faces him in Battleground for the title. His opponent from Maryville, Quebec, Canada, weighing in at 266 pounds, Kevin Owens. So Owens and Zayn tonight want to end this once and for all, and you show Kevin Owens limping to the ring. He was part of, as was Sammy, the money. You think you can do it more again, Abby? You want to difficult the whole issues? Okay, let me finish you. I told you. You cannot finish it. Okay, let me sing this new songs. It's a brand new one. èèyàn fi sùkúrù òmò wèrè wà o. ọmọ inú ẹ ló nù ẹ tiẹ̀ ti bá ẹ 2, 3 ladies and gentlemen winner. Polisi láti ya wèrè lọ́sàn-án gan. Ẹ jẹ́ appreciate wọn, ẹ jẹ́ anáwó fún wọn ẹjọ́. Ẹ fún wọn ní àtẹ́wọ́ ẹjọ́, ẹ kàdán fún wọn. Ẹ bá wa náwó fún wọn ẹjọ́. Eléyìí tún lé o. Ẹ dìde ẹ náwó fún wọn ẹjọ́. Ó ṣe ìyá mi. Ọmọ ẹ náà ṣoríire. Praise Demola Aduola, Ransaki Hotel and Suits, the incoming chairman Ojokoro SCDA, Demola Aduola Ojisese, the president general Ikeja Club. Èmi àti ẹ̀ máa ṣe tiwa bọ́gà, wà á dúró owó tó wà nílẹ̀. Ìwọ máa gun àpótí, èmi máa wà ń sàlẹ̀. Bàbá máa ṣe tiwa, èmi á mu omi àti ògógóró.
ìwà mu poison. Mo wish you the same. Wàá mu poison. Ladies and gentlemen, a round of applause for this, please. A round of applause. Àtẹ̀wọ́ ńlá fún wọn ẹjọ́. A ló sọ pé kò sí action ní Nàìjíríà. A ló sọ pé kò sí talent. Àwọn eléyìí ò fẹ́ máa ta gálà ní Oslo. Kọ́ má lọ máa san 90,000 naira. Ó náà ṣe é ṣe léyìí o. Máa yegun. Jambel oil and gas. Jambel oil and gas. Ó sọmọ ọlọ́mọ ní báàgì ẹlẹ́yìn. Ọlọ́run rí ẹ o. Ó sọmọ ọlọ́mọ ní báàgì ẹlẹ́yìn. Má ṣe rẹ léṣe. Má parẹ́ sóko lọ́rùn. Má parẹ́, má parẹ́. Ayé ẹ̀jẹ̀ kò yẹ mí o, àrùn kan ló ń ràn. Àfẹ́kẹ́ o, láyé ń fẹ́ náà o. Ayé ẹ̀jẹ̀ kò yẹ mí o, àrùn kan lè lò ràn. Èṣìṣì kì í pọ́n ní. Kó má fọwọ́ ẹ̀kan yọ bàbá Ráfíà. Rashidi mo pe Rashidi kan méjì ló jẹ́. Níjọ́ wo ló máa lọ mú mi mẹ́yẹ o? Mi ò rẹ́yọ̀ rí. Olówó Èkó kò lọ mú mi mẹ́yọ o. Bí igbá bá sọ́jú dé ẹjẹ́ àṣẹ o. Yóò sì ṣe é ṣí ẹjẹ́ àfọ̀ o. Ajá tó ń lé koko irọ́ ló ń lé káyí. Ìdí orí máa dé oníṣàlàyé débẹ̀. Ẹni bá tètè kọ́lé kó tẹra mọ́ṣẹ́ tó bá máa dọ́pọ̀ ọdún márùn-ún ilé ẹ̀ adìgbà àtijọ́. Ẹni tó bá tún ṣẹ̀ṣẹ̀ kọ́lé àwọn àdìwìn náà káyí sọ fún wọn kó máa yọ láyọ̀ jù. Bẹ́múdùwẹ̀ ìrí kankan. Ohun tó mórí ìyànà tí ò fi mutí mọ́. Èwo wà ní ti Slavojì tó lóun ò ní fobìnrin sílẹ̀ aláwo. Amúkáwí ó tún lọ fẹ́ títí tó lọ yàn o. Fọwọ́ kọ ìyàwó ẹ lọ́rùn. Mi ò gbà yẹn gbọ́ 1 hour òkété muskot. Tó bá lè fi Kùránì búra o màá mú lọ sí Mọ́kà o. Tó bá lè fi Kùránì búra o. Ẹ̀yin ọmọ Jòsẹ́yà. Bọ̀dá ojúkú olólórin méjì. Àfọ̀mọ́fọ́. Ìgbà tí ó jẹ kú ọ̀bọ̀. Àgbà ti dé ojú yín ló ń wò kìrọ̀rùn. Èyí Ṣẹ́gun Ọlọ́run má jẹ́ òun pa bọ̀dá yìí. Kí ló fà tó fi ń wò báyìí? Owó náà ni. Owó yìí náà ni. Owó yìí náà ni.
ọmọjọlá àdébẹ ó máa ṣe mo dúpẹ́dúpẹ́. olówó ẹ̀kọ́ tí jẹ́ àṣírí mi ọbọ̀là òun má bá yọ òwe jẹ́. Rashidi owó èkó Rashidi owó èkó èèyàn bá jí ògbóyè mi. ilẹ̀ màmá tí bọ́yì màmá ṣe yé olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. ó ṣe títí aláyọ̀ olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. ijó yẹn jà sí sátú bébì olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. ìdí ṣó kárí olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. títí ìyàwó canvas. canvas. ọkọ̀ títí aláyọ̀. èmi náà bọ̀ mi ò bá ilé kọ̀rọ̀. olófòfò kan bẹ́ẹ̀ bí canvas. ṣe yíò ọmọ làwọn ṣe fi hù mí ọmọjọlá dé olúwa ló ṣe yìí ni síbọ̀ yìí ń kọ́ ọmọjọlá dé mi èmi ni. àwọn tí káàdó sọ wà láwọn adé ọmọ dáadáa ó máa ṣe mọ dúpẹ́dúpẹ́. oúnjẹ alálàwọ̀ kan lè ṣe fi hù náà rí o ṣèyí mi máa ṣe mọ dúpẹ́. Mojísọ́lá mi bébí àbúrò ṣe yí mi ń kọ́. Ayakabiru wàlúbí mi o. Àwọn ọmọ náà ọlọ́run tọ́ ẹ fún mi yàn lọ́wọ́. Iṣu ọmọ bá jiná o. Kò má ní jó ẹlẹ́nu jọládé. Ẹ̀yin náà ẹ rówó fi tọ́ màmá yín torí kó jìyà lé yín lórí. Ṣé yìí? Olúwa ló ṣe fi ọmọ dandan ni ọmọ aláàlú bá rí ìka ò ṣe mo sọ pé Olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. ọmọjọ ládé ṣe yí mi Olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. ọmọjọ ládé ṣe yí mi Olúwa ló ṣe ọ̀tá ẹ máa yọ̀ ẹ́. Abíọ́lá mi bọ́bọ̀ wo náwó ẹ̀wọ̀ bíọ́lá. Abíọ́lá mi ẹ̀gbọ́n Mojísọ́lá. Ó náwó lára owó kúnlé. Abíọ́lá mi ìbí ọmọ rẹ̀. Abíọ́lá bọ̀ bọ̀ owó náà mi léwó lọ́wọ́. Ọmọ rínú lẹ̀ ń wò yìí o. Àmọ́ ó wá sí ìkọ́ ọ̀wọ́ rínú. Bẹ́ẹ̀ bá délé ká ẹ bá mi kí wá sí òun àmọ́wọ́ àrínú. ọmọ àrínú wá sí òun àmọ́ ó lẹ́rìí rí.